wọ́n ti máa bá kúùkù kúrò ní bíbélì ni àdéhùn bá kúùkù ààrẹ abẹ́ kúùkù láti ẹ̀ka lẹ́fítíkù gan ò ṣe ń bí ṣáà ti ṣe ń jí báìbù wọn mi lọ́wọ́ ni àbí kí n gbogbo eléyìí rà. Daddy ibi lẹ́wà. Pastor Isaac. Yes sir. Ẹ pẹ̀lẹ́. Yes sir. Adara fún yín. Mo ti ń pe nọ́mbà yín kò lọ ṣọ́ ti jáná lẹ́yìn ni. Kí lẹ sọ? Mo kọ́ nọ́mbà yín kò tiẹ̀ lọ rárá. Ṣé ìgbà tí wọ́n wá tí ẹ wá pe nọ́mbà mi tí ò lọ kí nìyẹn ní ṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ wòlé tẹ máa ń sọ lẹ́nu yìí? Jẹ́ kó rí yín pé àdáná o kó má lè jẹ́ kó oúnjẹ lè bá wá o. Nǹkan tí mo bá wá lónìí surprise ni. Ẹ fẹ́ surprise. Ọlọ́run gbọ́. Ẹ pẹ̀lẹ́. Ẹ pẹ̀lẹ́. Ẹ pa bíbélì yẹn dé. Èmi láìkí surprise. Tí ẹ ti pa á ní kẹ́tọ́ sọ. Ẹ pẹ̀lẹ́. Ẹ pẹ̀lẹ́. Ṣé ní nǹkan tó wà wíwá ẹ̀? Tight ni wọ́n gbé wá fún yín. Ẹ lè ṣí kẹyẹ wò. Pastor Isaac. Ìyá sá. Ìdámẹ́wàá. Ẹ̀yin san ìdámẹ́wàá. Mo ti change. Ìyá ayé ìgbà yẹn ti lọ. Pastor Isaac. Sá. Ẹ san tight. Ẹkúnlẹ̀ jẹ́ ń ṣépè fún ẹ̀. Àdúrà ni. Inú bá ti dìde wá sọ̀rọ̀ sọ ni. Ẹ pẹ̀lẹ́. Ẹ sá. Pastor Isaac. Ṣá. Ó gbàdúrà fún yín torí pé ẹ san ìdámẹ́wàá. Torí pé ẹ san ìdámẹ́wàá yín, ẹ sún orí mọ́ bí. Torí pé ẹ san ìdámẹ́wàá yín. Inú mi ló dùn ẹ ṣáà ní sùn. Àdúrà ni. Torí pé ẹ san ìdámẹ́wàá ẹ lọ tayọ. Àmín Jésù. Ibi tẹ́ ẹ ti ń mú yẹn. Káyà bá sá. Kò ní tán níbẹ̀. Àmín Jésù. Ẹ máa rí i mú. Àmín Jésù. Gbogbo ohun tẹ́ ẹ ṣe tẹ́ ẹ sọdowó kò ní bàjẹ́. Àmín Jésù. Ẹ máa rí i sí. Àmín Jésù. Bó ṣe máa rí i. Àmín Jésù. Jésù agbára wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Ẹ pẹ̀lẹ́, ẹ pẹ̀lẹ́. Tẹ́ bá ń ṣe báyìí ṣe yẹn máa rí. Ẹ pẹ̀lẹ́. Mo ti lọ supply àwọn nǹkan tẹ́ ní kí n. Ẹ pẹ̀lẹ́ wọlé lọ́n ti ń. Tẹ́ bá Daddy. Pastor Isaac. Ẹ lọ sà. ẹ pẹ̀lẹ́ máa lọ́n tiẹ̀. Daddy ẹ dúró. Ẹ má bẹ̀rẹ̀ kí ni Pastor Isaac wá ṣe. Àwọn arígbí fọ́rọ̀ kan tó ṣe pàtàkì. Daddy ọ̀rọ̀ kí ló wá rí yín fún? Daddy ẹ jẹ́ kí n mọ̀. Ọ̀dọ̀ wa sàn táì ó ti yí padà. Orúkọ kò jọ ẹ́. Ó san táìtì tiẹ̀. Ìwọ kàn ń gbowó. Ó san táìtì ẹ̀. Ṣé ẹ kó rí bẹ́ẹ̀? Kò yẹ kó rí bẹ́ẹ̀ Daddy. Pẹ̀lẹ́ jàre. Ẹ jẹ́ kí n máa lọ sọ. Ẹ lè lọ sí ètè mi dá. Dúró ná kí ni sí ẹ̀ ní ṣe pẹ̀lú tá? Ṣé o fẹ́ máa bá mi pé owó? Àbí kí ni gbogbo rọ́bì sí yìí náà? Daddy kò yé mi náà ṣé ní pastor ni? Ẹ fẹ́ kí n blow whistle. Ṣé kí n blow whistle? Pastor Isaac láàrin èmi àti ẹmú fún jáde ẹ ṣe transfer sí mi ká lọ́kọ̀ lórí ẹ̀. Ṣé ẹ jẹ́ lówó? Ẹ̀yin náà dẹ̀ ń fọwọ́ yẹn kí wọ́n sì pè fún yín ni ṣé jẹ́ lówó ni? Pastor Isaac ọ̀rọ̀ ta ní kí bàbá má gbọ́ bàbá ló máa padà pa. Ẹ jẹ́ ní sùúrù náà kí ló ṣẹlẹ̀ náà? Wọ́n máa ká sí yóò. Ẹlẹ́yìn kò ṣe dáhùn ẹ̀ sọ yìí. Ẹni sùúrù òwe tó pa ẹ lágbára o. Nílẹ̀ Yorùbá tán bá ní ọ̀rọ̀ tí a bá ní kí bàbá má gbọ́. Bàbá ló máa parí ẹ̀. Àṣírí ni. Kí ló ṣẹlẹ̀? Kí ni tó ṣẹlẹ̀ náà? Èèyàn gidi ni mí even nǹkan tó ṣẹlẹ̀ gan kẹ̀kẹ́ mú tàìtì wá fún yín but ẹ̀rí ọkàn yẹn ń jẹ́ mi pé náà mo gbọ́dọ̀ wá fún yín ní tàìtì nínú. Ilé èèyàn burúkú. Daddy ẹ jẹ́ kí n tú àṣírí yẹn. Ṣé ó ti jẹta? Mo ń bọ̀ sàrẹ́jọ́ ìtọ́wọ́pọ̀ yẹn Pastor Isaac ẹ jẹ́ kó rí yín pé. Daddy ìjẹta tẹ̀lọ fún pàdé àwọn ìránṣẹ́ Ọlọ́run lára ìjẹta yẹn Pastor Isaac kò pè mí lórí fóònù pé kí n mú kọ́kọ́rọ́ ṣọ́ọ̀ṣì wa mo kọ́ ní Daddy ò sí lé náà n kò mú kọ́kọ́rọ́ yẹn lọ bá wọn wọ́n kọ́ pè mí ní pé kí n wá kí tó mọ̀ kó tó ṣẹlẹ̀ mo kọ̀ rí tí Pastor Isaac tó gbé kíbọ̀dù jáde látojú wíńdò wọ́n ti sáré bá wọn dì mú kí kíbọ̀dù yẹn má jábọ́ èmi bá wọn di kíbọ̀dù mú aago ògbàlà ọtún gbé yẹn náà ọgbẹ so ó wá padà gba ẹnu nà jáde mo wá gbé kíbọ̀dù yẹn lé wọn lọ́wọ́ ọlọ́wọ́n ń bọ̀ pọ́n fẹ́ dá lábà wọ́n ti rò pé yàrá lọ ṣe ìsọjí lálábà ni àbígbà tí mo rí pé àárí kíbọ̀dù mọ́ nínú church. Ẹ pẹ̀lẹ́ jàre abẹ́ rí ìsítórì tán sáré kan ń pa yín sìn wọ́n ní ẹ̀yin gbé kíbọ̀dù níjẹta kọ́ ni. Ìjẹta ni Daddy ẹni kó mú gba kíbọ̀dù yẹn bọ́lẹ̀ báyìí. Ẹ̀yin ẹ gbé kíbọ̀dù ẹ lọ tà ẹ nínú kíbọ̀dù ṣọ́ọ̀ṣì wa tẹ́ẹ̀ta ẹ tún wá mú táìtì wá. Daddy ṣe ti pray fún wọn ṣá. Mo àgbàlagbà àdúrà mo ṣe fún mo ní ibi tó ti mú kò ní tán bẹ́ẹ̀ a máa rí imú ìwé tí mo sì pẹ́ máa ròyìn ìjà ní ṣọ́ọ̀ṣì wa. Orí bí ọlọ́mọdé fún yín o. Ìwọ ó gbé kíbọ̀dù kí ni ẹlẹ́sọ̀ ayé yìí dànù ẹ̀dẹ̀ láyàláyà lọ jí nǹkan nù ṣọ́ọ̀ṣì. Irọ́ ló pa mọ́ mi. Ìdámẹ́wàá fún mi. Ògbọ́n kan táwọn Yorùbá wí ni àwọn Yorùbá tiẹ̀ ní ìbá lọ sọ̀rọ̀ yẹn náà pé olè tó gbé ẹrù lájà. Ẹni tó kó lájà nìkan kọ́ ló lè. Kò jẹ̀bi. Daddy ẹ ti pọ̀ fọ. Gbà lọ́wọ́ ẹ̀. No ẹni tó gbé kankan ló jẹ̀bi. Pẹ̀lẹ́ jàre ìwọ ò tiẹ̀ lẹ́gbẹ̀ẹ́ wọn ti bẹ́ẹ̀ mo ṣe sọ tó ń gbé kó tó di pé. Pastor Isaac ọlọ́mọ bá ti yá òfẹ́ kú sá
Ọlọ́run bá ti yá. èmi náà láṣìírí ajọ́ ta ni o ajọ́ ta ni o. ẹ̀yin wá jí keyboard. ajọ́ ta ni. ẹ kọ́kọ́ yọ̀gbọ́n wèrè burúkú. Dúró síbẹ̀ yẹn ọmọ mi ni wọn kankan ní ṣe ṣáàdúró tiẹ̀. ẹ jẹ́ máa ń gbélé ìdánilẹ́jì. Kò ní ìdí ó ti wà lọ́wọ́ mi kò tó ṣe lọ. Ẹ̀yin wá. ló máa ta fún. dẹ́rì ajọ́ ta ni. ló. wọ́n ti máa ń jalè ní church yẹn dáadé. Idiot. Ó wá ṣe kiri. èmi kọ́ dáàdì. dáàdì mi kúrò dáàdì mi kúrò dáàdì mi kúrò dáàdì mi.